di ìjọdún ẹ̀ lóde. Adébáyọ̀ gbéra kọ́ ẹsẹ̀ bí ọmọ akíṣe. Ọmọ bẹ́ẹ̀ súwọ́ ọ̀yẹ́, ọmọ olúfẹ́ mi lóye mọ̀ ń gbọ́. Ọmọ lọ́fà ọmọ àbí dídẹ́tẹ́ lórí ẹni. Mo sì mọ́ bẹ́ẹ̀ méje mo jìnnà sọ́ba lẹ́gbẹ̀ẹ́ mẹ́fà. Wọ́n pọ́n bá fílọ̀ bá àpamọ́ sọ bẹ́ẹ̀ wò fún yọ̀ wí. Abdulwasiu kàkà kí wọ́n bá fi máa dì mọ́kùn ẹ̀sìn ọba wò jẹ́ òkè àdẹ́fín. Ìjìnjẹ́ mọ́ jínú lẹ́ bàbá mi. Aya rẹ̀ ló pè mí o. Ó ní ìwà mọ́ kí ọ, ó pọ̀ mọ́ sàmọ́dún. Ó pọ̀ wòyà mọ́dún. Ìgbà lérè èlé ni, àwọn lérè èlé ni gbogbo kọ́mọ wa ọ̀ wálé. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ẹ̀kọ́ rí adé mi. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ẹ̀kọ́ rí adé mi. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ẹ̀kọ́ onílé o. Yé Adébáyọ̀ sẹ́ńbẹ́lẹ́ ni àbọ̀rọ̀ òde ni. Ọmọ èṣù wọ̀ ọ̀yẹ́. Mo súnmọ́ balẹ̀ bẹ́ẹ̀ méje mo jìnnà sọ́ba lẹ́gbẹ̀ẹ́ mẹ́fà. Kàkà kí wọ́n bá fi máa dì mọ́kùn ẹ̀sìn ọba wọn jẹ́ orí àdẹ́fín. Lónìí ní sọ́jà bí ìrẹ́ kórìjọ́ ò pẹ́ láyé. Kórìjọ́ gbọ́ bí olúgbogbo tí gbọ́ kọ́ gbọ́ bí olúgbogbo tí gbò. Yé Abdulwasiu kọ́ gbọ́ bí àgbàpọ̀ tó fọmọ ń sòǹdì ọ̀hún lọ́jọ́ ìjọsí. Òun yọ títí, òun wá dọ̀kíní, kò sí bọ́ ṣẹlẹ̀ pẹ́lẹ́ ayé tó. Wọ́n lọ ní fojú sunkún wọn mọ́. Nítorí wọn sàárẹ̀ ọmọ lágbára lọ wọn bá. Òun ló rán mi wá, òun ló rán mi wá. Àyà rẹ̀ olóríire, òun ló rán mi wá. Òun ló rán mi wá, òun ló rán mi wá. Àyà rẹ̀ olóríire, òun ló rán mi wá. Àyà rẹ̀ ló ní wá mọ́ kí ọ̀n gbèjègbè ìjọ. Ó parí dùnú mi ní ìfẹ́ ayé mi ni. Ó pè nìkan bí ẹgbẹ́ lágbèéjẹ ni olóríire ọkọ ni. Orí adé o, ọmọ ọlọ́fà àmójọ ọmọ àbí dídẹ́tẹ́ lórí ẹni. Báyìí ni wọ́n pọ̀rí kílé àwọn bàbá rẹ̀ gangan. Ọlọ́fà àmójọ ọmọ ọjà kan tọ́lọ ọjà lọ́fà ìyá ọ̀la lọ́mí. Ó sojú ẹ̀bẹ̀, ó sojú koro nínú oko. Ó sojú àgbẹ̀lẹ̀ yàrá, ó sojú àti ròbá olóko dọ́gba. Adébáyọ̀ ìbá sojú olóko ń bá làwọn lẹ́yìn. Ọmọ pápá pé ríwọ́ ọmọ káìjúbà kẹgbẹ́ ẹ̀fà. Òwò kúrú tó sì kẹgbẹ̀ẹ́dínlógún. Ọlọ́rọ̀mí o, ìyàwó Máríjà sọ̀rọ̀ mọ́ ń gbọ́ o. Ọtọ̀ òsì ọ̀fà níbi ọwọ́ ẹ̀lú kájẹ́jẹ́ Adébáyọ̀. Wọ́n ní Bọ́lá lọ bí bá jà mú ọwọ́ la Òsàjẹ́ ńlá lọ́vọ̀. Òsàjẹ́ ńlá ní ẹ̀wọ́ lálọ́mí. Kí mọ́ wọ́n làrọ̀ kì sí mẹ́sẹ̀ mi lálọ́mí ẹ̀wọ́ ọmọ àbí dídẹ́tẹ́ lórí ẹni. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ẹ̀kọ́ rí adé mi. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Ẹ̀kọ́ rí adé mi. Ìyẹ̀rù ọ̀kíyàn o. Adébáyọ̀ mọ̀ ń gbọ́ o. Mo mọ̀ bọ́ tí ń kéré àwọn bàbá rẹ̀ tó rí wọn wú. Ọmọ ọ̀bàrá mẹ́ta tí ń bẹ ní òde Ọlálọ́mí lọ́jọ́ ìjọsí. Ọ̀kan ní àpẹlá fóun kóhun odò òkun. Ọ̀kan ní apá gbogbo lọ́jọ́ fóun kóhun ọlọ́dọ̀ ọ̀sà. Ìkan ní amúmàlú bọ́lọ́jọ́ wá kóhun odò gbágbá. Èyí ń bàbá yín pa lọ fún ẹsẹ̀ tí ò lè dòkun. Èyí apá àgbò fún ẹsẹ̀ tí ò lè dọ̀ ọ̀sà. Tá amúmàlú bọ́lọ́jọ́ wá fún tọ́dọ̀ gbágbá tọ́dọ̀ ṣubú ńlá tí ṣubú láro ìyẹn lọ pàpà pọ́pọ́. Mo bọ́ lọ fìdí imú bàbá yín délé wọ́n rí kẹjọ mọ́ kọ́rin kẹsẹ̀ lálọ́mí o. Dábọ̀ sábẹ́ ilé kan fún àwọn abẹ́ ìwọ̀n abẹ́ dùjọ́ka lọ nílé Ọlálọ́mí. Bí yóò bá wáyé nígbà wẹ́gbẹ́je bọ́ wáyé níwọ̀n wẹ́gbẹ́ wa. Ọlálọ́mí bàbá rẹ̀ ni yóò tún wẹ̀ bí. Bí yóò bá wáyé nígbà ẹgbẹ́je bọ́ wáyé níwọ̀n ẹgbẹ́ wa. Ọlálọ́mí bàbá rẹ̀ ni yóò tún wẹ̀ bí. Ọmọ pápá pẹ̀lú ọmọ kàjùbà kẹgbẹ́ ẹ̀fà. Owó kúrú tó sì kẹgbẹ̀ẹ́dínlógún. Lálọ́mí o, ìyàwó Máríjà sọ̀rọ̀ mọ́ ń gbọ́ Adébáyọ̀. Ọtọ̀
òsì ọ̀fà níbọ̀ wẹ̀ lù ká jẹ́jẹ́ fọlá lomi bá jẹ́ àmọ́ ọwọ́ la òsàjẹ́ ńlá lọ́vọ̀ òsàjẹ́ ńlá ní ẹ̀rọ lálọ́mí kí n mọ́wọ́ làwọn kìsì mẹ́sẹ̀ èmi làwọn lálọ́mí yẹ ẹ̀rọ ọmọ àbí dídété lórí ẹni anáwó mẹ́nu ọ̀tà náà ọmọ lálọ́mí o bàbá rẹ lọ máa fẹ́ràn bí ẹni fọ ọ̀yọ̀gọ̀ mo forí balẹ̀ forí adé mo yí ká ọ̀tún mo yí tòsì mo yí ká ẹsẹ̀ ń báyé fọ́ba bọ́ wáyé nígbà wẹ́gbẹ́jẹ bọ́ wáyé níwọ̀n wẹ́gbẹ́fà ọlọ́lọ́mí bàbá rẹ̀ ní ó tún ẹbí. ìyẹ̀wù ọ̀kíyàn o ìyẹ̀wù ọ̀kíyàn o ẹ̀kọ́rí adé mi ìyẹ̀wù ọ̀kíyàn o. ọsọdún èyí ọ̀sẹ̀ tẹ̀mí tòwótọ́ ọmọ pẹ̀lá ikú ti ṣe balẹ̀ ẹ̀wọ̀rọ̀ bàbá Mariam sọ̀ǹgbọ́ o bàbá Imran àrídùnnú bàbá Zara sọ̀ǹgbọ́ dídùn ẹnu mi onítọ̀nà mọ̀ sàárẹ̀ ọmọ lágbára ọlọ́run ọba sì kò retí tí wọ́n dùn yọ ọlọ́run ò ní fi pa wá lẹ́kún ìwọ wà nírẹ̀lẹ̀ wá sí ìmọ̀gánì lágbára ọlọ́run ọba yé àní bí n bá rẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ gbogbo ẹ̀ ló lápẹ̀rẹ̀ ó dẹ́lẹ̀ kí ni ó mo gbọ́ kó gbọ́njà lọ́fà nílé ọ̀la lọ́mí mo ká pọ́ mo kádà mo mọ́ta wẹ́wẹ́wẹ́ mo yá dànù bọ́mọ bẹ́ẹ̀ tù yé Adébáyọ̀ mẹ́tẹ́lẹ̀ kéńké ìyàwó kíní kéńsì ìjà bàbá òun ni ìgbà tí ó délé ẹ̀kẹ́tẹ́ wẹ́wẹ́ èmi ti gbọ́pọ̀ gbọ́njà lọ́fà nílé ọmọ àbísù dára gbádá mo bá tún kápó mo kádà mo mọ́ta wẹ́wẹ́wẹ́ mo yá dànù bọ́mọ bẹ́ẹ̀ tù mo ìtẹ́lẹ̀ kéńké ìyàwó kíní tún ní kéńsì ìjà bàbá òun ni ìgbà tí ó délé ẹ̀kẹ́tẹ́ wẹ́wẹ́ àníkọ́ gbọ́ o èmi ti gbọ́pọ̀ gbọ́njà lọ́fà nílé ọlálọ́mí jọjọ́ sí mo bá tún kápó mo kádà mo mọ́ta wẹ́wẹ́wẹ́ wá síhù làwọn ẹ̀sán gbọ́ o mo yá dànù bọ́wọ́ bàbá Mariam ọlọ́lọ́mí tún ní kí n sọ oúnjẹ bàbá òun ni mo wá ní kí ní sọ oúnjẹ bàbá rẹ gan ó lè mí lọ́mọ pápá pópó mo bọ́ lọ fìdí mú bàbá yín délé kọrin kẹjẹ lé wọn kọrin kése wọn parajà dálẹ̀ ní sàlẹ̀ fún akẹ́bà ẹ̀jẹ̀ ló bọ́ ọmọ lọ fáwọn òjò jẹ́jọ́ sí tẹ̀ jẹ́ pé ẹ̀rú mọ̀ lákájọ́ ọmọ lọ ọ̀fà ọmọ ká ẹ̀rú ẹ̀ ló mọ̀ wọn ká. bí ọba wáyé nígbà ẹgbẹ̀je tọ́ wáyé nígbà ẹgbẹ̀fà ọlọ́lọ́mí bàbá rẹ̀ ni ó tún ẹbí. oníjà ṣe é mọ oníjà ṣe mọ́ ọjọ́ ibi òní oko oníjà ṣe wáyà rẹ ló pẹ́ mọ̀ bọ̀ wá kí ọ àrídùnnú rẹ ọlọ́kọ̀ mi ni ìfẹ́ ayé mi ni alábàárò mi ni tó ti wá àkádùn ó ní wá mọ̀ kí ọ pàṣẹ ìṣàmọ́dún ó pè wòye àmọ́dún ìgbà lè rẹ̀ èlé ni àwọn olè rẹ̀ èlé ni gbogbo ọmọ wa ọ̀wálẹ̀ tó rẹ̀ lè lóbìnrin ra nǹkan bẹ̀ lọ́jọ́ agbésẹ̀ tó àgbẹ̀rẹ̀ wà lù kó ṣe tó rẹ̀ kó sùn bọ́ ọmọ mi bọ́ ń gbóhùn ẹnu mi àbí kí akéwì adúlé mi jẹ́ àìbàdé mi mọ̀ láwọ̀ òkè mo rí yín náà àìbàdé o ọmọ ọlọ́rin àfọ̀n jámẹ́ nùdù bí ọtí ń jẹ́ mọ́léwọ́ ọmọ ọ̀làdé àìdò òpóláyà dù méjì ìyàn tẹ akéwì adúlé mi jẹ́ òpómọléwọlé àbí ń dẹ́sùn ó dìjọ́ mi ìwọ̀njọ́ rẹ̀ àbí kẹ́ mo rí yín náà.